amóhùnmáwòrán Àwarawa TV lórí ẹ̀rọ ayélujára. Ìrìnkèrindò wa ní òní ó ti gbé wa wá sí ibùdó tí ó jẹ́ pé Orísun tá a ti fẹ́ gbọ́ nípa ohun gbogbo lórí ọ̀rọ̀ park manager system ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi, èmi ni atọ́kùn ètò eléyìí tí mo sì ti ní àlejò mi ní kalẹ̀ ẹkùn dédé àsìkò ìsà. Ẹ̀dá sàn akíndìbò léwu. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Honorable Eniola Abdul-Jalil, the state PRO fún park manager system lọ́yọ̀ state. Ẹ̀yin aráalé, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé tá a bá fẹ́ ṣiṣẹ́ a máa ń ṣiṣẹ́ ọ̀hún délẹ̀délẹ̀ ni. Ẹ jẹ́ á bọ́ sí ìgboro láti gbọ́ látẹnu àwọn tó jẹ́ ọlọ́pọ̀ èrò ẹ̀hónú wọn àti ohun tí wọ́n tán ní láfojúsùn lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ park management. Ẹ jẹ́ kí a lọ síbẹ̀ láti gbọ́ látẹnu àwọn onímọ́tò, ọlọ́kadà àti àwọn onímárúwá tí wọ́n fi ṣiṣẹ́ ṣe. Lọ́wọ́ ìjọba wa pé Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti lè gbégbésẹ̀ lórí union nípasẹ̀ pé ká máa já tíkẹ́ẹ̀tì kan tó sì jẹ́ pé tíkẹ́ẹ̀tì yẹn kò síbi tá a lè dé lọ́yọ̀ state lẹ́ni park àbí lẹ́ni unit tíkẹ́ẹ̀tì ẹyọ kan yẹn ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣàtúnṣe ayé yín ẹ pé tá a bá lè já tíkẹ́ẹ̀tì ń bí nísìn ẹ pé tá a bá dé another place wọ́n lè sọ pé tíkẹ́ẹ̀tì ayábí kì í ṣe tíkẹ́ẹ̀tì kìíní kan gbogbo yẹn kò sí rú yẹn mọ́ lásìkò yìí ibi tá a bá ti já tíkẹ́ẹ̀tì kan kò síbi tá a lọ ní throughout Ọ̀yọ́ state tí ò ti ṣiṣẹ́ fún. èyí tíjọba ṣe lórí bar manager lóòtítọ́ ó dára a dẹ̀ fara mọ́ ṣùgbọ́n tí gómìnà sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé tá a bá ti ń já tíkẹ́ẹ̀tì 100 naira kò síbi kíbi tá a ò lè lọ ní àwọn ọlọ́kadà ṣùgbọ́n nígbà tó yá àrípẹ́ tó gbé tíkẹ́ẹ̀tì míì wọ̀ wọ́n ní local government ní 50 naira òun náà rèé tá a bá já ilé nísìnyí tán bá mọ̀yàn 2000 àwọn máa fi fáìnì èèyàn wọ́n wà káàkiri so owó ìta tán tún láà tó ní san kò sí táà ti sanwó ta kò sí bí alẹ́ déyìn táà ti sanwó ta everywhere la ti sanwó ta ìgbà mi àmọ́ náà 500 naira lójúmọ́. So èrò àwọn tí wọ́n fi mọ́tò, ọ̀kadà àti márúwá ṣiṣẹ́ kìlọ̀ túbọ̀ ṣùgbọ́n kó tó di pé ẹ ó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìfowópamọ́ ẹ jẹ́ ká mọ̀ ìdí tí ọ̀rọ̀ tó jẹ mọ́ park management ti wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Akíndìbò lé a rí pé ọ̀rọ̀ park manager system kò ṣàyẹ̀dí wáyé. Ìlànà yìí wáyé láti ipasẹ̀ lónìí sí omi ètò tó ń ṣe láàrin àwọn the proscribed NQRs for the youth àwọn onímọ̀tò àwọn onímọ̀tò ìtẹ̀lẹ̀. A rí pé ìfáǹfà ìméjì ọ̀hún wò ní ẹjọ́ ń fà oní tó dápẹ́ tó fẹ́ mọ́ di arúgbùdù láàrin ìlú tí a sì ní gómìnà tí ò fẹ́ kí a gbé ẹ̀mí aráàlú sí ààyè ló fò kókè o lẹ́yìn oní union tí ẹ̀ bá ti lè fọwọ́sowọ́pọ̀ lára ara yín ẹ má fi wàhálà tí ẹ má fi máa dá ìpayà bá àwọn aráàlú nígbà tó ti wí tí wọn ti gbọ́ ló fò kókè o ló fẹ́ gbégi lé wọn nígbà wọn ti gbégi lé wọn yẹn sè ìlànà park manager system gómìnà wa fi lélẹ̀ kókè láti ní àwọn tí ó mọ̀ mójútó gbogbo gáràjì wa ní Ọ̀yọ́ state ṣùgbọ́n park manager ìṣòwò ayé wọn. So àwọn owó kan wá ni wọ́n jẹ́ alábòójútó bó náà ti ṣe yàn wọ́n báwo náà ti ṣe mú wọn. Ẹ rí i pé bàbá fẹ́ yànyàn bí yóò gbàgbá ìṣe ó ní àwọn ìlànà tí wọ́n ń gbà ṣiṣẹ́ wọ́n wo ara àwọn tó bá wò kókè ọ̀rọ̀ ọkọ̀ ẹ ń bá mojú Yorùbá bọ́ wọn ní ẹni tó bá mojú èdè làní bí ó pàdé nílé wọ́n pe àwọn tó jẹ́ bí àwọn adarí tó mọ̀ nínú national union tẹ́tẹ̀lẹ̀ wọ́n náà pọ̀ kókè ìlànà táwọn fẹ́ gbé kalẹ̀ ni báwọn ṣe fẹ́ kó rí nì báwọn ṣe fẹ́ yóò ṣe máa rí nì àwọn fẹ́ kó mọ pàwọlé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà wọn gbé kalẹ̀ gbogbo ọ̀nà yẹ̀wò àwọn tí ò tẹ́ lọ́rùn wọn láwọn ò lè ṣe ẹni tó tẹ́ lọ́rùn náà ní àlájú nǹkan ọ̀là níbi tí ó bá yé mọ̀sán ti lérí ó ń gbàgbé ìgbà pé káwọn fi pawó fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn làwọn fara mọ́ òun náà fi emerge as the chairman of the disciplinary committee for park management system Ọ̀yọ́ state tí wọ́n sì yẹ àwọn ìgbìmọ̀ wọn náà lẹ́gbẹ̀ẹ́ tí ní oṣù gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyàn agbẹnusọ wọn fún ẹgbẹ́ park management system.
lórí ọ̀rọ̀ pé àwọn ṣàmójútó ibùdókọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ni a ti bẹ̀ ṣúyọ ǹjẹ́ a lè tiẹ̀ gbọ́ díẹ̀ lára ìpèníjà tó ti bẹ̀ ṣúyọ. ìpèníjà tó wà ń bẹ̀rẹ̀ bí pé system yìí a new system entirely ni nǹkan tuntun ṣẹ̀ṣẹ̀ gbédé ni ó lè má tí ì mọ́ gbọ́ lára ṣe àgbẹ̀ ní ìsìn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò náà kì í pàṣẹ lọ́kọ́ wọn láti ìlú mi àwọn tó ń ṣiṣẹ́ iná tẹ́lẹ̀ ni ó kẹ́ pé ọ̀nà àti kan fara mọ́ ìlànà tí gómìnà wa là kalẹ̀ tí ò tí ì fẹ́ máa wòyàn lára àmútẹ́kọ́ tí mọ́ ọ́n lára ní ìsìn nígbà akọ́dá alẹ̀ fún bí oṣù méjì ní òjì fẹ́ máa wòyàn lára ṣùgbọ́n ní ìsìn ọlọ́ba ti bá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé lóòrèkóòrè tó sì tẹ ọgbọ̀n mọ́rí pé lọ́rùn tó ìlànà ó tẹ àwọn náà lọ́rùn. kí wọ́n àwọn àṣeyọrí tá a ti lè sọ pé ó ti ti pàṣẹ ìlànà park management system nígbà yìí. àkọ́kọ́ náà níta lè pè gẹ́gẹ́ bí olórí àṣeyọrí ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tó ń pè ní ọ̀rọ̀ onímọ́tò kò sí nǹkan tí ń generate any income fún ìjọba a máa lè sọ fún yín pé tó nínú ìtànṣe lọ́wọ́ ẹ̀ a ti mọ̀ wípé owó ń wọlé láti gbé park management system sínú ìjọba ilé ìjọba kì í ṣe tẹ́tẹ́lẹ̀ nípasẹ̀ títa tíkẹ́ẹ̀tì tí ìjọba ń gbé fún wa ara ìgbé tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ ní mọ́tò dé lóhun kan báyìí kì í ṣẹlẹ̀ ara ibi tí ọ̀rọ̀ park management system tó ti wúlò fún ìjọba tá à ń ṣe lọ́wọ́ lẹ́yìn ọ̀sẹ̀ tó wúlò. ṣe pé ipa owó wọlé fún ìjọba ní ó tún gbọ́dọ̀ sí nípa ọ̀rọ̀ onímọ́tò. èló gan ni ó yẹ kí àwọn ọlọ́kọ̀ máa san àtònímọ́tò àti ọlọ́kadà ní àtònímárúwá lójúmọ́. ṣe rí ọlọ́kadà àti onímárúwá 100 naira wọn lójúmọ́ tó bá jẹ́ àwọn onímígrà pẹ̀lú àwọn kìíní owó tí wọ́n 100 naira. àwọn onímọ́tò 100 naira lójúmọ́. àwọn oní ọ̀kadà àti márúwá 100 naira lójúmọ́. èmi ni mígrà kò ní 200 bó bá jẹ́ bọ́ọ̀sì 300 naira. kí ló dé ìdí ó fa ìyàtọ̀? ọ̀kadà ọ̀tọ̀ ọ̀kadà tó márúwá ọ̀tọ̀ èmi ni mígrà pẹ̀lú àwọn tẹ́gì ọ̀tọ̀ ni wọ́n bọ́ọ̀sì ọ̀tọ̀ ni so ìyàtọ̀ ń bẹnu márùwà àtúbọ̀ àti èrò tí márùwà ògbè kọ́ ni mọ́tò ògbè ògbè ní ògbè so àdé máa chájì mọ́ ní ìkan náà. sọ lórí bí wọ́n ṣe wá máa ń gba owó ọ̀hún ní park ṣé bí àwọn èèyàn báwọn onímọ́tò àbọ̀lọ́kadà tó ní tọ́ bá ti ń dé náà mọ́ ń gbà ní àbí onílé mú lójú títì lórí tipátipá. ọ̀rọ̀ pàǹlẹ́yìn mú òṣèlú náà park management system láti gbogbo tíkẹ́tà ń gbà ní ìsìn ó ti wà bẹ́ẹ̀ pé ẹ̀ẹ̀kan ló gbà lẹ́tọ́ pé kì í ṣe pé kì í rí bẹ̀tẹ̀ tẹ́lẹ̀ nígbà yìí náà national union wọ́n lè gbà kan láàárọ̀ kó gbà kan lọ́sàn bọ̀ níbi eléyìí ní tó bá ti gbà lójúmọ́ kan ojúmọ́ kan ló fi bẹ̀ òun náà ló gbalẹ̀ kan òun lè gbalẹ̀ méjì ara ibi tí ìjọba Olúwaṣeyì Mákindé tán ti fi gbogbo nǹkan lọ onímọ́tò lọ́rùn kódà gbogbo mọ́tò kan mọ̀ pé ìyá ìjọba tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ ìjọba àrùn wọn ni torí tẹ́tẹ̀lẹ̀ gbogbo gbà kan wọ́n ní wọ́n gbà kan láàárọ̀ àwọn kan láwọn gbà kan lọ́sàn kódà àwọn kan tún gbà ní local government to local government torí ní ìsìn ọ̀rọ̀ yìí ò ṣẹlẹ̀ mọ́ ní tó bá ti lè gbà lẹ́ẹ̀kan ojúmọ́ kan náà ni ó tún jọ́ kejì tó gbà ara bí tí gọ́ọ̀mẹ̀ntì jẹ́ kí kìíní kó rọrùn fún gbogbo torílé àlejò rẹ̀. sọ àwọn kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá dé bí òjé ní ìpè ayò rẹ̀ bí wọ́n bá fẹ́ gba owó bá wọ́n mọ sáré pàpàpàpà bọ́ síwájú mọ́tò àbí tó jẹ́ pé àwọn tó máa wọ́n mọ̀ kí ló ṣẹlẹ̀ gan. ẹ ṣe rí wọn ní sèé bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá tó rí wọn ẹni. ọjọ́ sátidé tó kọjá àṣírí wọn bí mo tiẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe báyìí. tẹ́ ẹ bá mọ ìdánilẹ́kọ̀ọ́ tí ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Auxiliary tẹ́ máa ṣe fún wa lóòrèkóòrè tẹ́ ẹ bá kúrò ní sẹ́ẹ̀ bá ń kọ́ lókè tẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ara tá a máa ń sọ nìyẹn a dẹ̀ ní pé gbogbo eléyìí ó ti dínkù jọjọ àmbẹ́ṣe ń sọ yìí àwọn tax force tí wọ́n káàkiri gbogbo garages káàkiri ẹni ọwọ́ bá tẹ̀ tó bá dá ọkọ̀ dúró lójú títì tó fi ń di aráàlú lọ́wọ́ ó mọ̀ ìdíyà rẹ̀ nǹkan ayé ìjọ nígbà kẹ́ẹ̀dì kan fún fẹ́ gbowó lọ́wọ́ ọlọ́kadà bó mọ́tò wá ń bẹ wájú ọkọ̀ ẹ̀wájọ́ ńlá gílẹ̀ wá dáhùn yẹn dúró kò gbúdọ̀ ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ park management system ibi tí yàtọ̀ ti ń bẹ́nu rẹ̀ nu park management system is a new system entirely ó papọ̀ mọ́rọ̀ national union so ọ̀gá máa ń jẹ́ pé ẹgbọ́rọ̀ national union fóun tó wà lẹ́yìn èyí tó ń bẹ̀rẹ̀ ní ìsọ̀rọ̀ park management system ẹ sì jẹ́ àṣe pẹ̀lú ìlànà àti òfin tí ìjọba lè tẹ́gbé kalẹ̀ fún ọ. sọ lórí ọ̀rọ̀ ti gbígba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí a ti ṣe iṣẹ́ lọ sí àwọn ìlú
pọ̀ gbogbo láwọn pàtó wọ́n fi àwọn rìsíìtì kan hàn wá wọ́n ní ìkan fún local government ìkan fún state nǹkan wọ́n ní fèkì nǹkan ní fèkì tún wà tó jẹ́ pé báwọn bá jà wọ́n ní fèkì lóde ẹ bá wà ṣàlàyé ọ̀rọ̀ yìí. ṣẹ́rí ọpẹ́ gidi ni fún ẹni tí ìjọba yẹ fún wa tán ẹ̀dì park manager system ìyẹn ní Alhaji Mukaila Lamidi tí gbogbo ayé mọ̀ sọ́ọ̀tù lẹ́rìí iṣẹ́ takuntakun òní wọ́n ń ṣe ṣé a mọ̀ pé àlẹ́mọ̀rí kan dánù rẹ̀ sí ṣẹ́rí bẹ́ẹ̀ bá lè rí fake ticket òótọ́ ni òótọ́ ni tẹ bá dẹ̀ wo àwọn tí ọ̀gá agẹ́ ti mú fúnra wọn wọ́n lé 6 tí wọ́n ń ta fake ticket báyìí ṣe mú wọn wọ́n ti fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ kódà ọ̀rọ̀ wọn dé kóòtù lóòótọ́ òfin tó fi kàn wọ́n ó wà bélébù àwọn tí wọ́n lè ní ti build condition yẹn wọ́n bẹ lágọ́dí dìsìn torí ọ̀gá máa ń jẹ́ pé yẹ pé ó di èèwọ̀ fún ẹnikẹ́ni láti engage rẹ̀ nínú pé à ń tẹ fake ticket torí ìjọba ti ṣe tó fún wa. ẹ̀ẹ́kẹ́ tó lọ síwájú àwọn tí wọ́n mú iṣẹ́ àwọn ọlọ́kọ̀. òun náà mo sọ mo ní àlẹ́mọ̀rí kàn dá láti pé ìgbà tí ìjọba gbé kalẹ̀ pókè ìjọba ìlànà yìí o park manager system ní òfin ní ìlànà ní àwọn tá ń ṣe ní ìjọba ètò lọ́lọ́run èyí tá ń ṣe ń gbà náà sí mọ́ lára dìsìn òun náà fẹ́ gbé wọnú sísẹ̀mù eléyìí tálàyé Mukaila Lamidi sọ pé kò sí tó jọ gbogbo tó bá ti lè yà tó lè yẹ gẹ̀rẹ́ pọ̀ nínú ìlànà àti òfin tí ìjọba là kalẹ̀ láì fún wa àwọn olùbá wọn lọ́wọ́ sí àmọ́ àwọn tẹ̀ ń wò yìí ṣe wà pé èèmọ́ wọn lára ni a ti yẹ wọn pé gbogbo tá a bá rí ń bẹ̀ ọwọ́ tá a bá rí ń bẹ̀ ẹ jẹ́ kó tẹ́ra lọ́rùn àmọ́ àlẹ́mọ́ nínú wọn ara àwọn tí wọ́n lè fara dáhùn láti yọ díẹ̀ díẹ̀. lórí ọ̀rọ̀ àwọn onímọ́tò ọlọ́kadà àti onímárúwá àwọn kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá jẹ́ ọ̀dọ́ ọmọọṣẹ́ súnmọ́ wọn pé nígbà tí ẹ bá gbóòórùn ẹ̀mí wọn ẹ ṣàpàdà nípasẹ̀ oríṣiríṣi nǹkan adádúdápọ̀. nínú onímọ́tò bẹ́ẹ̀ ni èmi bọ́ ọ̀ṣẹ́lẹ̀ ẹ mọ̀ ṣe rí àkọ́kọ́ ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé ó ní wípé ó di èèwọ̀ fún ẹnikẹ́ni láti ta pàrágà àbóǹtọ̀ tí inú gáràjì ẹ lè mọ̀ ṣe nínú ọ̀rọ̀ nígbà tẹ́ ìsinmi ṣáyìn ni ọ bọ́ nínú park manager system yìí kódà tax force tó ń rédi gáràjì kọ̀ọ̀kan ó wà à ń fa sìgá ni à ń gbó ni à ń mọ tí à ń ta pàrágà kò lè ṣe ẹnu gáràjì mọ́ you go to ẹ lọ nú àwọn gáràjì sọ ẹ ṣèwádìí lọ ẹ lérí bí wọn pàrágà àwọn àǹtọ̀ tí kan kò lè ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ pàtàkì. àwọn tó bá yẹ kó wọ́n ti wá rà sápò kan tó dé bẹ́ẹ̀ lùkọ̀ọ̀kan ẹni wọn tax force ṣe ń ṣiṣẹ́. ẹ ṣe sùúrù tó o bá gbọ́kọ̀ dé gáràjì o ò lè máa já nǹkan kó mọ́lẹ̀ tí ó rí ọ torí òun àwọn tá a yàn sí gáràjì tí wọ́n ń ṣe surveillance orí oníkálukú àlẹ́ jákẹ́ òfẹ́ ní àwọn èèyàn ṣòfò lábújá pé àfihàn àwọn èèyàn pé ẹ mọ́ ṣọ́ kálukú àwọn kan mọ̀ bọ́ sọ̀rọ̀ òní mọ́ tán fi bẹ́ sọ̀rọ̀ tí wọ́n ti lè gbóòrùn pé nǹkan bẹ ní ẹnu rẹ kíákíá wọ́n pe ẹ̀fẹ́ bí chairman yìí nìfẹ́ pẹ̀tọ̀ lágbájá ó ti mú nǹkan wọ́n dìbò òjòkó wọ́n yà yẹn lóko wakọ̀ ni ọ̀kan já èrò rẹ̀ fún ọkọ̀ mi so gbogbo nǹkan lè ara nǹkan tí ọkọ̀ máa wòye lára nu àmọ́ gbàgbé pé ọ̀gá wa Alhaji Mukaila Lamidi wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pé àníṣẹ́ ìbọn tá fẹ́ mú nǹkan síwọ́ rí kó wakọ̀ tó bá débi tó fi lọ mú nǹkan rẹ̀ àmọ́ kó wa mutí ó lọ fẹ́ ṣe kíní kan wá fẹ́ gbèrò ó lọ fẹ́ ní èrò ṣòfò kò ní ṣẹlẹ̀ lórí eléyìí torí àfẹ́tí ẹgbẹ́ yóò padà sọ ìjọba lẹ́nu. lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kọ̀ travel tó bá gbé ìpìlọ̀ ní ibùdókọ̀ tá a gbọ́n gbà kan pé wọ́n bá gbé inú igbó ni àwọn ọ̀hún tọ̀ wọ́n ti bára wọn níbo ní bí sẹ̀dé dúró níbo lẹ́tì ní wẹ́ẹ̀sì. gbogbo ìgbà sọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ tá a dá tí àìtè dìde sí lẹ́ni tó gbéyàn wọ́n dẹ̀ ṣèwádìí ṣe àgbẹ̀ ẹni tí ń wáṣẹ́ tó gbọ́kọ̀ fún tó kó wá sí Ìbàdàn dírẹ́bà tó wakọ̀ yẹn dírẹ́bà Èkó ni a new driver ní entirely nígbà tó máa wọkọ̀ tó máa gbé èrò ẹ má dẹ̀ mọ̀ wòrò tó o bá gun ibi Lágẹ̀lú yẹn ó níbi tí wàá ti lọ tọ̀n láti face on Èkó padà òun kàn join express ní tiẹ̀ ní ló fi mẹ́sàn-án gbẹ́dá ẹ̀rọ mi gbà ó wá látẹ̀kọ̀ ó wá fẹ́ padà. ó ti gbèrò yóò wá já èrò ó kò wọ̀ sí Ìbàdàn ó wá fẹ́ kó èrò ó ti wá kó èrò níbí ó ń padà sí Èkó instead kó béèrè pókè bóòlù ń ẹni pẹ̀sẹ̀ ará ìpèsè kìsàrà Ìbàdàn bó ṣe wá gbé express yẹn
ó níbi jẹ́ pé wọ́n ti máa ń tọ̀n tí wọ́n á padà fẹ́sọ̀ nìkó one straight eventually mo rí agbẹ́tò àwọn èèyàn rẹ́sà láì báyìí náà ṣe gbọ́ àìtẹ́ mọ̀ wọ́n yin àwọn delegate wọ́n lọ síbẹ̀ ọlọ́pàá ṣèwádìí wọn láti pé báwọn ọlọ́pàá fẹ́ ṣèwádìí nǹkan wọ́n ṣèwádìí nǹkan wọ́n dẹ̀ rí agbẹ́tò ìṣibi agbẹ́ àdá ẹ ń bá jáde ní gbẹ́mi tẹ́ ẹ bá pè kò lè jára Ìbàdàn bí ó lọ́ fọ́n sí fáwọn èèyàn pé gbogbo ọkọ̀ tẹ́ ẹ bá wọ̀ ẹ jẹ́ kó máa jẹ́ nínú gáràjì tẹ́ ẹ bá dé nínú gáràjì ọlọ́yọ̀ state tẹ́ bá ti ń tẹ́ ẹ ti ń sanwó ọkọ̀ yín wọ́n á ti máa fún yín ní fọ́ọ̀mù tẹ́ máa fún yìí ẹ kọ orúkọ yín ẹ kọ nọ́mbà yín your next of kin ọlọ́wọ́ àti alábùtí ìjọba ti ṣẹlẹ̀ wọ́n á lè mọ tí wọ́n pè gbogbo ọkọ̀ tó bá ń kó Ìbàdàn kódà kó mọ́ lọ kiri lásán dandan ni wà fíìlì fọ́ọ̀mù yẹn these are things we have been doing tí a ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé yà a fẹ́ rí pé kò sí lúpọ̀ kankan lọ́yọ̀ state ara bí kan tá à ń ṣe náà nìyẹn so ọ̀rọ̀ pé yàn jíyàn gbé kò sí bábà yìí ọkọ̀ kò sí lé wá láì bá kí wọ́n bá mọ̀ kán mọ̀ ọkọ̀ rẹ kó kọ̀ ló wá sí gáràjì òkè gbèrò so àwọn èèyàn ká mọ̀ ọbẹ̀ ẹ má mọ̀ dó ní ìrònà láti mọ̀ náwó lẹ̀ ọ̀kẹ́ mọ̀ wọ́kọ̀ sọ́ọ̀lẹ̀ lóòótọ́ lè chíìpù àmọ́ sí ẹ mọ̀ ètò wà ń bẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ kẹ́ tó fẹ́ gbé yín kò sí tó wà ní apẹ́kẹ́ dún gáràjì kò sí ọkọ̀ tẹ́ fẹ́ wọ̀ tẹ́ẹ̀ ní wọ̀n gáràjì ẹ mọ̀jà mọ̀ tán jújù èmi fúnra mi ti wà jẹ́ pé mo lọ lẹ́wọ́ bí abí 10:30 ẹnìkan tún náwó lè olóòlù Àkúrẹ́ mo wá òkú 10:30 lálẹ́ mo ń lọ Àkúrẹ́ mo láti dún mo ní kó o padà lé gan kó o jí lọ láàárọ̀ la ọkàn á balẹ̀ bọ́ọ̀kọ̀ bá dún fọlágún mẹ́wàá alẹ́ àbágún mẹ́wàá àbọ̀ alẹ́ tó wọkọ̀ ẹni tó gbé ọjọ́ mọ̀rí ó mọ̀rí so ńlá fún ọ̀rọ̀ àwọn yẹn pé níta bá fẹ́ ṣe dá pé yóò pè ẹgbẹ́ káyìtì dìde máa ṣe kíákíá káyìtì lọ káwá fẹ́ lọ kí lè fi máa ṣù ọ̀nà mọ́dà ló wà. lórí ìbáyébádùn àwọn ọlọ́kọ̀ èrò tí wọ́n bá rí wà ní ọlọ́kadà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báwo ni ẹ ṣe mú ìbáyébádùn ọlọ́kọ̀ pàápàá lórí ètò ìlera. ṣé ti nípa fún àwọn onímọ́tò wa àwọn onímọ́tò ẹ rí i pé tẹ bá dé ọ́fíìsì wa níbi tá a wà yìí tẹ bá ṣe ń wọlé ẹ ti rí the medical section gbogbo ọmọ ẹgbẹ́ tó bá dé pé nǹkan tó ń ṣe òwe wọ́n fà débi wọn wá tó bá débi òfin wọn ló bá ṣètò ìmúlẹ̀ fún ọmọ ẹgbẹ́ kódà ọ̀rọ̀ ní pé àrùn olójú gan àti ń gbé bọ̀ fún ọmọ ẹgbẹ́ ẹ tó dá pé òun ní ìpèníjà nípa bíbí ìrìn dáadáa àkóso dáadáa ilé ìjẹ́ pé tó gómìnà ló gbé ní ẹ̀ka lẹ̀ afẹ́ padà tó bá náwó jà yẹn dé ọ̀dà wa ní mọ́tò náà. ṣé ibi òwà jìnnà jù ẹni tó bá ń bọ̀ láti bóyá àbúrò àgùkù lọ́dọ̀ wọn sí ṣé ó dìgbà tí wọ́n á dé kodómì kan tó wá ṣàyẹ̀wò ní àbíkò. ṣe rí kò sí tó jìnnà fún àwọn táwa ń bàdàn àwọn tí a ṣètò fún làwọn tó wà ní lórí èmi lọ́yọ́ òkè òkè ìlànà kọ́dà wọn sí Ìbàdàn ṣe rí ti Ìbàdàn bí kò síbi tá a wà tó jìnnà jù ṣe pé every week náà a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ẹ wọ́n sọ ọ̀sẹ̀ ìlú òní ní ìsọ̀jọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa ni tẹ bá nílẹ̀ ẹ̀rù wọn lókè wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn báyìí so ara àwọn nǹkan tí àṣùfáà rẹ̀ wá nínú. ìbáṣepọ̀ ló wà láàárín ẹ̀yin àti ṣe ráwọn lónìí. níbi ọ̀sẹ̀ tó kọjá kọ́là gbọ́dọ̀ ní kí olóyè kálá òsínlárí kan fọwọ́ mú park management system lọ́mọdà sọ̀rọ̀ rítàánù. ṣe a rí àwọn olólùgbẹ̀wò yẹn wọn mọ tó kàn. ṣe nàmbà wà náà àkọ́kọ́ nù wọn àmọ́ ta gangan ní agbẹnusọ fún ẹgbẹ́ róòdù torí róòdù tẹ̀ ń wí àti ráwọn kan ní wọn jẹ́ pé tó wọ́n wá láti wá bá wa pókè o àwọn ṣe tán láti ṣẹ́pọ̀ pẹ̀lú Alhaji Mukaila Lamidi ní pọ̀rọ̀ park management system tí a bá ráwọn kan tó sọ̀rọ̀ lé ní àtúrí àwọn kan tí wọ́n tún lè pé tó àwọn òṣèkí nìkan so ó ń jẹ́ káwò pé ta gẹ́gẹ́ ní afọ́gbọ̀ lẹ́nu rẹ̀ nígbà tí a bá ráwọn tó wọ́n jẹ́ pé tó wọ́n láwọn ṣe tán láti bá wa ṣe pọ̀ tá a tún wá rí àwọn kan tó tún wá sọ pé tó àwọn ògbà àwọn sọ fún Mukaila Lamidi kó ṣe kíní kan lé kíní ṣe a rí ìjọba tó wọ̀ sùsùsùn tó ní pé òun fẹ́ tí ó mọ̀ mọ́tò tọrọ ìgbòkègbodò ọkọ̀ Ọ̀yọ́ state tó sì yẹn nìkan síbẹ̀ kò sí tá a fẹ́ ṣe àgbà fún un ṣe gẹ́dọ̀ nísìn ọba méjì ègbà àfin ẹwọ nǹkan ní ìṣe farabalẹ̀ mo wà lórí program kan ní last week ẹnìkan wá pè wọlé ó láwọn ọlọ́kadà ó lásọ wípé 100 àwọn gbà
mo lọ́dọ̀ náà wọ́n gbà mo ní ṣé wọ́n gbà yọ̀nà náà ó lọ́dọ̀ àwọn ó wá dákọ̀ ọbẹ̀ ó ní ní wáyà kébù ìyẹn ní ọ̀nà àpáta mo ní wáyà kébù náà àpáta ó ní wọ́n gba 250 mo ní 250 mo lọ́dọ̀ àdìmúkà ló gbọ̀ nígbà tá a ṣe wádìí rẹ̀ ní ẹgbẹ́ station àwọn akọ́mọ̀ràn ni àwọn kan tó kóra àwọn jọ tọ́lá àwọn tó ní ẹgbẹ́ oní ọ̀kadà àti márúwá tẹ́lá àwọn tó dádó lọ́tọ̀ lé ètò yẹ kí wọ́n lọ dá park manager system torí ní ìsìn ìjọba ní ọ̀nà náà ká máa gbà ẹ̀yìn kóra yín jọ ẹ̀yìn gba 250 sára àlúmọ̀ yàtọ̀ láàrin àkọ́mọ̀ràn àti bẹ́ẹ̀ kìíní kan ìgbàgbọ́ wọn mọ̀rọ̀ dágbà àti ìjọba náà ló ń gba 250 lọ́wọ́ àwọn wọn rẹ̀ nímọ̀ pé àwọn ẹni wọ́n ń dá tí wọ́n ṣe lọ́tọ̀ ẹ̀yìn náà ìyàtọ̀ 100 naira sí 250 ṣe ẹgbẹ́ àwọn ń sè wọ́n ń tí àgbọn ní ìlú lára nìyẹn àwọn tó dẹ̀ ń gun ọ̀kadà àwọn náà ní fámìlì ilé nígbà bá wá gbé owó tó pọ̀ lé wọn lórí bó ló ṣe fẹ́ rí. torí lára ìwádìí wa tá a ṣe nǹkan táwọn ọlọ́kadà mẹ́nubà náà lọ́jọ́ náà pé bó tilẹ̀ jẹ́ pé 100 naira ni ṣùgbọ́n àwọn ń san 200 naira àwọn san ti páàkì àwọn san local government àwọn ṣẹ́rí ìgbàtẹ́ tí mo yẹ̀yẹ̀ wò nígbà tí wọ́n ṣe àtúntò lẹ́yìn kò sí ẹni ọ̀dá tìkẹ̀tì tẹ́tẹ́ fẹ́ gbà ní ìsìn kọjá tíkẹ́ẹ̀tì ìjọba ẹ̀ẹ̀kan lójúmọ́ ni and the money is 100 naira sẹ́kẹ̀tọ̀rọ̀ ni owó ìrìn 100 naira lọ bí ìjọba sì lákàlẹ̀ tọ́lá àdínú kádà wọ́n ní báyìí lọ́wọ́ sí tó bá yàtọ̀ sí ní tí ìjọba gbé kalẹ̀ wọ́n ní tí wọ́n ti sùn bẹ́ẹ̀ lọ ìjọba ní kódà lórí ibẹ̀ ẹ̀ tí wọ́n ti kọ́ sí 100 naira ni bóòlù ẹ̀sìn àsan 250 fún tíkẹ́ẹ̀tì 100 naira so ìjọba tí wọ́n 100 naira ni wọ́n ní alájọ ní jẹ́ kẹ́ sọ́jú 100 naira lọ fún tíkẹ́ẹ̀tì náà báà ní ìbẹ̀rẹ̀ ṣiṣẹ́ nìyẹn. ẹ̀yin fẹ́ padà sórí ọ̀rọ̀ tàwọn orí tí à ń tẹ̀sọ̀ ní báyìí báyìí níbo ni nǹkan dé dúró láàrin aláàjì àti àwọn ikọ̀ náà. ṣárí aláàjì Mukaila Lamidi lẹ́yìn tí ìjọba yẹ gẹ́gẹ́ bí olórí park manager system lọ́yọ̀ state wọ́n ní ìkùnsínú pẹ̀lú ẹnì kankan sòfà tó bá ti rẹ́dí àti faramọ́ ìlànà àti òfin tíjọba Olúṣèyí Mákindé gbẹ́gbẹ́ kalẹ̀ gbogbo ẹ̀ tó bá ti lè lòdì sọ́rọ̀ òfin àti ìlànà tí ìjọba lẹ̀ kalẹ̀ aláàjì Mukaila ló báyìí ṣe ìmọ̀tẹ́mi kan lè gbà wọn níta ní pé kán wọ́n náà ti súnmọ́ ìjọba kán gbọ́dọ̀ sí ìjọba lẹ́nu kán sì fọwọ́ sí tíjọba bá wí ló bá tàn aláàjì Mukaila òṣìṣẹ́ ìjọba ni wọ́n tó rẹ̀ pọ̀ yìí ni wọ́n. òṣìṣẹ́ ìjọba aláàjì Mukaila Lamidi ọ̀ndà ìjọba ló fún wọn ṣẹ́ wọ́n sì lè máa ṣe nǹkan tó bá ti lè tako ìlànà tíjọba máa gbé kalẹ̀ òun lè fi yẹ pé gbogbo tá à ń ṣe ó ń lọ ní dáadáa ẹ sì lè gbọ́ pààyè níbi kankan. sọ oṣù gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti máa ń rí oṣù bàbá làwà yìí ìgbésẹ̀ wo ló ti jẹ́ gbé kalẹ̀ nígbà tá à ń bọ̀ lórí òpópónà àmásùn ọlọ́pọ̀ èrò kan wọ́n fi owó èrò àfàyà kódà kíní ẹ̀yìn ìgbà ní ilẹ̀ ó jábọ́ sílẹ̀ lójú títí tó jẹ́ pé díẹ̀ ló kù kí mọ́tò wá ń kó mu bẹ́ẹ̀ bá sì rí mọ́tò ọ̀hún ẹ̀gẹ̀ báyìí níta. ó kó ẹrù ní àkúfàyà. àwọn èèyàn ló kó bó ṣe gbé tọ́jú òkú tẹ́sẹ̀ náà tó kò lè lórí ẹsẹ̀ ara wọn. kì í sọkọ wá ń bì. kọ Ọ̀yọ́ state. bẹ́ẹ̀ bá lọ́kọ̀ wa ni kò lè lóògùn bẹ́ẹ̀ gáràjì. atọ́kùn ní tí mò ń sọ ní tí mo fojú rí tí mo sì mọ ní mo sọ fún yín kò sí ẹni náà tó lè lóògùn kọjá tí wọ́n bá wí ní gáràjì kì í ṣe gáràjì Ọ̀yọ́ state. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́rìí gbà míì ṣé pé tó tá bá ń he àwọn èrò láì rè ẹ mọ̀ bá pàbí ọ̀rọ̀ àwọn sukùl ó ti ní iye èrò tọ́kọ̀ kọ̀ọ̀kan lè gbé ní gáràjì ìdílé exceed ẹ̀ kí ẹni tó jẹ́ lága àbẹ̀kú gbà yín láàyè kẹ́ ẹ gbé wọ́n mọ̀ padà jẹ́ ògbòrò gbogbo táwọn èèyàn kó mọ̀ pé òfin bẹ́ǹdì rẹ̀ ẹ má dẹ̀ takò wọ́n mọ ìjìyà tí bẹ́ǹdì ẹ̀ so ẹnu Aláàjì Mukaila Lamidi ó ká àwọn ọmọ rẹ̀ èyí tí ò bá ní faramọ́ náà bá wí yóò yà gbogbo fún wọn á rẹ̀ pé ń sè láti pàtàkì gbé ìlànà ìkalẹ̀ ẹ lè gbọ́ pààyè bí kan
ẹ lè gbọ́ pé wọ́n ṣe kíní kan nìkan gbogbo ẹ̀ ń lọ létò torí ọ̀rọ̀ ká mánéjì ọ̀rọ̀ gáràjì ní tó yé ọ̀gá wa sí mi torí ó ti ẹ́ẹ̀dì ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀tọ̀ bíi gẹ́gẹ́ alága wọ́n ti wakọ̀ rí wọ́n lóye bóòlù yẹn ṣe ń báyọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n sì nífẹ̀ẹ́ wọn. lórí ọ̀rọ̀ oṣù bàbà ìgbésẹ̀ wo ló ti jẹ́ gbé kalẹ̀ fún àwọn ọlọ́kọ̀ àti ọlọ́kadà tó máa wá kí a má tún máa rògbò ìjàmbá ọkọ̀ lójú pópó látàrí àkókò ọ̀dẹ́. ọlọ́run bá òun jẹ́ kárí lábúgbò ojú pópó ẹ rí i pé mo sọ mo ní irú ènìyàn tẹ wá nísìn tẹ bá dókè mẹ́rẹ́ bá sẹ́mínà tó ń ṣe lọ́wọ́ àárọ̀ ọ̀nà àti lè jẹ́ kí àwọn èèyàn wọ́n tó kò sí yàtọ̀ nínú September October November bọ̀ òkìkí tá a gbére lọ́rùn òun ló pọ̀ oṣù rẹ̀ bí January náà àjẹ́kẹ́ pé ẹ má jà mọ́ dẹ́rù tí ò bá ṣe gbàrà wa ìwọ ọlọ́kọ̀ ni pé má bá ẹ̀ sọ pé ó fẹ́ mutí kó tó wakọ̀ má sáré àsápajúdé má sáré bí agbẹ́tò òfin sáré débi tí mo lọ kí n lè gbérò padà kí n dé kí n dé kan ntọ́nà bá lẹ́yìn ó jẹ yìí ó jẹ ara àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fún ọmọ ìṣòwò náà so kò sí nǹkan ṣe ẹdẹ́rọ̀ December November January October September gbogbo àwọn bàbà yẹn kò sí tó special nù wọn tó yàtọ̀ gbá pé January February March April May June ó kà gbá pé àwọn ẹtí ń bọ̀ sí ìparí ọdún ni sẹ́kẹ̀tọ̀rọ̀ mísìn so àti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé mọ́ mutí mọ́ ìsàlẹ̀ àsàpàdúré mọ́ ló fẹ́ sáré bẹ́tò ibi tó yẹ kó rìn láàrin wákàtí méjì ó fẹ́ fi 45 minutes ó fẹ́ fi rìn ara àwọn nǹkan báyẹn ni mo fa ìjàmbá ní pópó a lè má ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lóòrèkóòrè so ara nǹkan tí àgbékalẹ̀ nìyẹn. sọ ní ṣókí àmọ̀ràn yín fún gbogbo àwọn ọlọ́pọ̀ èrò ní ọlọ́kadà yìí àti àwọn onímọ̀ọ́lúwà àtàwa táwọn ọkọ̀ ọ̀hún táwọn ọjà lọ́dọ̀ ọ̀hún. ṣe rí ìmọ̀ràn tó yẹ kókó ni pé ẹ jẹ́ ká jọ ní àgbọ́yé láàrin ara wa lóòótọ́ wa sọ pé gbogbo àwọn ọlọ́dà tán báwọn ọmọ bá ṣe láǹkan tó burú nù wa la ní èrò tó yẹ pé àwọn kan burú fúnra ara wọn amọ́gàtà ni máa ń fi ọ̀rọ̀ kan ṣàkàwé wípé bọ́rọ̀ owó bá fẹ́ di ìfàǹfà láàrin ìwọ tó gbé èrò àti èrò tó bá rí pé òwò tó nǹkan kan jùlẹ̀ yóò lọ tó pé Yorùbá bọ́ wọ́n yìí nǹkan ṣúṣú èṣùṣù tẹ́lá wo gbogbo ìjà tó mọ̀ ṣe láàrin ọlọ́kadà àbẹ̀wò mọ́tò àti èrò gbábí change 20 naira 10 naira 50 naira lówó tó yẹ pé àtèrò àtẹ́ntógbèrò tá a lè gùn yẹn ní àmọ́ tẹ́sù bá ti lọ́wọ́ sí ni yóò bá di rọ́ńtó àrùn kan báyìí ni ọ̀gá máa ń fi ṣe ìdálẹ́fọ̀ àwọn ẹgbẹ́ pé ní tó máa ń fàjà láàrin èrò àti ẹjẹ́ kájọ ní àgbọ́yé fún ara wa pàtàkì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ẹbí onímọ́tò ṣe é pé ó kọ́pọ̀ lórí wa Yorùbá tí wọ́n ṣe ẹ ń bá ló kọ kì í wó kì ẹjá fi sùúrù ṣe bá ń ṣe ẹ má ṣe iṣẹ́ tẹ̀ ṣe ní ìsìn gẹ́gẹ́ bí ètò ìṣẹ́ tẹ̀lẹ̀ ẹ jẹ́ gbà pé ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ pápánjà system ni it is a new system entirely àdàgbẹ́jà ti dé gbogbo bí ibùdókọ̀ ẹ ti mọ rí april àwọn èèyàn wa ẹ jọ gbogbo àwọn pápánjà system ni tí wọ́n sì mọ̀ pé ìlànà tí wọ́n gbé kalẹ̀ fáwọn ọ̀nà àdàgbẹ́jà tẹ̀lẹ̀ gbogbo báyé yìí gbogbo yẹn kò ṣẹlẹ̀ mọ́ kò sí lè ṣẹlẹ̀ mọ́ a sì mọ́ ń gba àwọn ọmọ wa nímọ̀ràn pé ẹ mọ̀ já wọn kó ó pè yín kí ẹ wá lọ dá wà lálẹ́ níbi kan ìjọba ń bẹ ńlẹ̀ o ìjọba ò sì ní fojú tó tọ́ wẹ tó bá lóun ó dàrú dúdú lẹ́nu state ètò tá à ń bá lọ yìí tó dùn tó dà yìí tí àlàáfíà jọba yìí lásìkò àlàjì nìkan àlàmìlì tí ó gbà yín mọ̀ sọ́ọ̀sì láàrin tá a gbọ́ pa àyè níbi kan ẹ jẹ́ ká lọ́ọ́ máa maintain ẹ̀ lọ báwọn kan bá ń pè yín pé àwọn ṣe kinní kan ẹ ń bá sọ pé bóun ti jẹ́ wá ṣe rí tánásípẹ́tò òkè agodi wọn títì so ẹ jẹ́ ká fọwọ́ síbi ọwọ́ ń gbé ẹ ń bá fẹ́ rán yín iṣẹ́ ẹni ó tira rẹ̀ wájú ẹ má jò fi yín ṣe iṣẹ́ tí ò bá kó dúró so ìmọ̀ràn tá à ń gba àwọn ọmọ onímọ́tò wa lọ ọlọ́run jẹ́ kó bàjẹ́ gbogbo ìta bá níbi ètí ìjọba gbé kalẹ̀ ọlọ́run yóò máa fọ̀nù paríkà sí lóòótọ́ ó lè mọ́tò ti tẹ́lẹ̀ torí ó yẹ ká fi àǹfààní ká fi kí ọ̀gá rẹ̀ àlékún káyọ̀ làmílì wọ́n máa ń jẹ́ oyè àgbẹ̀ lóòótọ́ nígbà táwọn international union àwọn ọmọ owó ti ń bẹ ń bẹ àmọ́ àwọn ju ọwọ́ ara wọn lẹ̀ káwọn fi iṣẹ́ fún ìjọba employee ni ìjọba ò fún ọ ní tó bá wù ọ ní tó bá wù ní ní tó wù ìjọba ló fún àwọn park manager a sì ń pínlẹ̀ ìran wa ó sì tẹ́ wa lọ́rùn lóòótọ́ owó lè mọ́pọ̀ àwọn jẹ́ wa pé àlùbáríkà
òun lójú so láàrin ibẹ̀ yẹn ọ̀gá ló tọ́ kásìmù so ọlọ́ọ̀bá yóò máa lọ́rẹ̀ ní wọn. ẹ ṣeun púpọ̀ Alhaji Honorable Jeliu Ẹ̀míọlá a tún lérò pé tá a bá tún pọ̀ sí láwọn ìgbà míì lórí àwọn gbogbo tó bá ń lọ ní àwọn ìdókòwò àti ẹ̀ka ìdókòwò ìjà lè rí nọ́mbà ni tàbí àwọn ìkànnì ojú òpó ayélujára káwọn èèyàn lè máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí tán bá tiẹ̀ ní ẹ̀hónú àbí àkíyèsí tó bá fẹ́ pé ikọ̀ PMS. wọ́n wà láì pé tẹ́ bá lọ sórí social media ní Facebook a níbi tá open tá a fẹ́ káwọn èèyàn pé ṣe pé ojú wa náà lè tó kù nǹkan yálà rẹ tó yẹ kó tiẹ̀ ní àkíyèsí fẹ́ pé wà sí tòótọ́ you can easily search the park manager system lórí Facebook àti design yẹn adẹ́fì yẹn welcome contribution àwọn èèyàn níbẹ̀ on Facebook ẹ search the park manager system in your state and tẹ́ bá dẹ̀ fẹ́ pé wá either on WhatsApp or kẹ́ bá a sọ̀rọ̀ nọ́mbà tẹ́lẹ̀ pè wọ́n sí lórí ẹ̀ àwọn tẹ́ bá ní any complaint tẹ́ fẹ́ àwọn ẹ̀mí ẹ̀fẹ́ tẹ́ fẹ́ bá wa sọ ẹ lè rí wa lórí 08054223963 08054223963. ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun. ẹ yára lé àníri jù báyìí lọ lórí ìtàjọrò fún ti òní kékeré wa ó gbé wa dé ẹ̀ka park manager system ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí a sì ti wá láti wá bójú ajé polúsọ̀ tí wọ́n ti bá wa ti pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun tó wà nídìí ètò yìí àti àlàyé eléyìí tó yẹ kó yé wa nípa rẹ̀ títí di ìgbà míì táàtì mọ́ pàdé Sekinat Adégòkè Yusuf lórúkọ tí ó dìgbà kan mọ́.